الرجيم الله. بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونستغفره ونتوب إليه الله. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله والصلاة والسلام على حبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وعلى آله وأصحابه الله. ومن تبع هداهم بإحسان إلى يوم الدين وبعد أدوك فلون الحمد لله ẹ̀jẹ̀ adúpẹ́ dáadáa الحمد لله ẹ̀jẹ̀ apárí àyà náà délẹ̀ الحمد لله رب العالمين. àní ẹni tí a fẹ́ dúpẹ́ fún ju Ọlọ́run lọ ọpẹ́ ò tiẹ̀ sì jẹ́ túláàsì lọ́dọ̀ wa sọ́dọ̀ ẹnìkan àfọlọ́hun nìkan orí ẹni ó ṣe ni lóore lánàá ó lè ṣe ni ní kàléènì a sì ní rántí oore tó ṣe má lánàá ń gbò ti sìkà lónìí ìkà èèyàn náà là á máa pè é ṣùgbọ́n Ọlọ́run òun ti sọra rẹ̀ ló kọ pé òun ní o iná owó wàdàhákà وأبكى Ọlọ́run lé mi lọ bẹ ẹkún èmi lọ bẹ ẹ̀rín tó bá wù mí mo lè taari sí yín الله. n bá pa yín lẹ́kún ẹ máa sún n bá ti pa yín lẹ́rìn náà ẹ̀rín ẹ̀rín wọn bá ní pàápàá ẹ gbọ́dọ̀ rìn pọ̀ fàlìyàtọ̀ àkú qalilan وليبكوا كثيرا. bẹ́ẹ̀ bá fẹ́ sunkún sẹ́mi Ọlọ́run lọ́rùn ẹ̀ sún dáadáa kọ́run ọ̀wọ̀ yín torí ẹ̀ mọ ibi tí wọ́n bá yọ ọba yìí náà ni a ní láti dúpẹ́ fún. والله أخرجكم من بطون أمهاتكم la ta'lamuna shay'an لا تعلمون شيئا Allah وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون والأفئدة لعلكم تشكرون. Ọlọ́run àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní máa sí orúkọ fún Ọlọ́run الله. wọn á ní ọba fúnni mọ́ ṣèrègùn kò sẹ́ni ó lè ṣèrègùn Ọlọ́run الله. ọba tí ì ṣèrègùn ni ìwọ náà gbọ́n tó wí ní ìsìn sọ́mọ kó ti ṣèrègùn nù. الله أخرجكم من بطون أمهاتكم. Ọlọ́run lémi ni mo mú yín jáde nù ìyá yín àbí ẹ gbàgbé ni. أخرجكم من بطون أمهاتكم. Bó bá a ṣe fẹ́ kírẹ́ẹ̀tì ẹnìkọ̀ọ̀kan yín ebi náà ìyá yín la kírẹ́ẹ̀tì yín sí. لا تعلمون شيئا. mo ti débi tó ọ̀dọ̀ yín. والله أخرجكم من بطون أمهاتكم. Ọlọ́run lémi mo mú yín jáde nù ìyá yín kò ní yọ ọdún àsìkò tẹ́ ẹ gbé mẹ́ ẹ sádàra yín mọ̀ ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe rí. لا تعلمون شيئا
nígbà tẹ́ ń bẹ́nu ìyá yín ẹ̀ mọ bẹ́ẹ̀ ṣe wà a tún wá mú yín jáde akhrajakum min butuni ummahatikum. والله أخرجكم من بطون أمهاتكم. sẹ́mi ọlọ́run náà lẹ́ẹ̀mọ́ wá sapá kándákándá sí. ẹ mọ̀mọ́ wọn ara yín o. أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا. لا تعلمون شيئا. ẹ sì máa ń kankan àbí ẹ gbogbo ìgbà mò ń ṣe gbogbo èèyàn lórí yín ẹ mọ̀ o. لا تعلمون شيئا. àpadà wa mú yín wá sáyé. وجعل لكم السمع. a fún yín létí àti ìfìgbọ́ràn sí. جعل لكم السمع. níjọ́ tẹ́ ẹ dáyé a fún yín ní gbọ̀ràn etí lásán la fún yín. وجعل لكم السمع. bẹ́ẹ̀ bá ń play music kan jọ ẹbí ma ẹgbẹ́ ọmọ síbẹ̀ ẹ rí i pé kò mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀. وجعل لكم السمع. a fún yín létí tẹ́ ẹ máa fi gbọ́ràn. والأبصار. níjọ́ tẹ́ ẹ dáyé náà ojú yín èsè ń tẹ́ fi ríran. والأبصار. padà wá fi ríran sí i. والأفئدة. èyí tí ọmọ wa kó wàhálà báyìí láyé àwa fún yín lọ́kàn. لعلكم تشكرون. ọkàn yẹn nìkan ni ó máa dà yín láàmú bí ti ń taari yín wájú ni ó máa taari yín ẹ̀yìn. ọkàn náà ni ó máa pẹ́ lálẹ́ ẹ lówó ẹ sì ń bẹ nù yà lọ́wọ́. gàrí ló mu sùn. وجعل لكم السمع والأبصار والأفئدة. ọkàn tá a fún yín ẹni ó máa kó wàhálà báyìí ròyìnròyìn ẹ kò ní jẹ́ ẹ gbádùn. لعلكم تشكرون. لعلكم تشكرون. ọlọ́run lẹ́yìn yóò àti dúpẹ́ fún mi èmi náà mà láà dúpẹ́ fún bóyá ẹ bẹ́ẹ̀ bá rántí bá a ṣe kó yín jọun ẹ dúpẹ́ gbogbo ẹni ọba mọ̀ pé dákú bá mi dá ọpẹ́ fọlọ́run láàyè. alhamdulilayi. من كل ما سألتموه. àbí ara àrègùn rẹ̀ náà nù ó ní gbogbo nǹkan ni mo fún yín. آتاكم من كل ما سألتموه. èwo lẹ béèrè tá a fún yín bẹ́ẹ̀. آتاكم من كل ما سألتموه. ọkàn jẹ́ pé kò ní tó yín ni ìyà nìkan ló tó yín ìyà. وآتاكم من كل ما سألتموه. ọlọ́run ní gbogbo ń tẹ́ ń fẹ́ ni mo fún yín o. وإن تعدوا نعمة الله لا تحصوها. ẹ bá pẹ́ máa ka oore tí mo ṣe fún yín tán ẹ lè dúpẹ́ rẹ̀ tán. لا تحصوها. mélòó rẹ̀ kà ń bẹ̀. لا تحصوها. ẹnìkan kò ní owó nù ràn rẹ rí gbọ́dọ̀ yìí ti taari ẹ̀ ṣe o. لا تحصوها. gbogbo ará agboolé yín wọn ò lẹ́nìkankan tó lówó lọ́wọ́ rí. ìwọ náà lógo wọn. ìwọ náà làkọ́kọ́ o tún wá ológun náà rẹ tún wá ń ṣeré létí omi. nǹkan sí ọ. لا تحصوها. لا تحصوها. وإن تعدوا نعمة الله لا تحصوها. ọlọ́run ní oore tí mo ṣe fún yẹn lè ká tán o. لا تحصوها. bàtà bá mọ̀ pé oore tọ́lọ̀ ń ṣe fún wa a lè ká tán ṣé gbogbo wa bá a ṣe wà ń bí à ń sọ̀rọ̀ àti rílẹ̀ afẹ́kọ́lé ike bá a bá jẹ́ ni ọlọ́run lóòótọ́ ṣé gbogbo àtàwọn bí a lè dáwọ́ ohun tá a fẹ́ kọjọ.
bẹ́ẹ̀ni ṣùgbọ́n kò sẹ́ni ọlọ́run kankan láàrin wa ẹni ọlọ́run dà ó nawọ́ ọ̀nàwọ́ ẹ̀nàwọ́ bọ́ bá jẹ́ ni ọlọ́run ìmọ̀ nawọ́ jẹ́ ni ọlọ́run àwọn èèyàn ń ronú sí i. ẹni ọlọ́run kọ́ ọ̀nàwọ́ wàláhì tó bá nawọ́ tẹ́ni ọmọ orí bá wà lẹ́yìn rẹ ní ó tu ọ láti rí o. وإن تعدوا نعمة الله لا تحصوها. ẹni tí ń bẹ lẹ́yìn rẹ ní ó fọwọ́ tọ́ ọ pé ìwọ ẹni ọlọ́run ìwọ. إن الإنسان لظلوم كفار. إن الإنسان لظلوم كفار. ẹ jẹ́ àkọ́kọ́ dúpẹ́ náà. ká dúpẹ́. ẹ jẹ́ àdúpẹ́. láti fàtàrí fún náà. bọ́lọ̀ ń bá ṣe ọ́ lóore dìde. wà á máa bí ọba ṣe ọ́ lóore gbogbo àwọn tó dìde ìdí wọn padà bá ọ lórí ìjókòó. àmà àtàmàlò. وقل الحمد لله. Masha Allah. سيريكم آياتي فتعرفونها. Allah. وما ربك بغافل عما تعملون. bọ́lọ̀ ń bá ṣe ọ́ lóore débẹ̀ bí ọba ṣe ọ́ lóore jókòó. Sayuri yọ padà sí ọ lóore tí gbogbo ayé ọ̀pọ̀. ayati fatarifunaha. Masha Allah. Sayurikum ayati fatarifunaha. وقل الحمد لله. Masha Allah. سيريكم آياتي فتعرفونها. Jalla man وما ربك بغافل عما تعملون. ما ربك بغافل عما تعملون. وما ربك بغافل عما تعملون. Ọlọ́run ni n ó fún ọ ń rò ń ọ̀ fọ́nú fọ́ra ń pa tó ń ṣe o. وما ربك بغافل عما تعملون. Ọlọ́run bá ṣe ọ lóore dúpẹ́ bí ọba ti ṣe ọ fi ilẹ̀ yọ padà ṣe ọ lóore. Ǹjẹ́ ọba fi bà mú ọ tó lè jáde. فاذكروني أذكركم. فاذكروني أذكركم. Masha Allah. واشكروا لي ولا تكفروني. ó dúpẹ́ fọlọ́run ó dúpẹ́ Alhamdulillah. ní gbogbo kí ló ṣe fún ọ tó fi tó kó o dúpẹ́. Allah. àkọ́kọ́ ọpẹ́ wa ná níwájú ọlọ́run ni pé ó ṣe wá mùsùlùmí. Alhamdulillah. wàláhì kò sí oògùn téèyàn lè ní tí wọ́n lè sà tí ó wàá sọ̀yàn di mùsùlùmí bọ́lọ́run ọba sọ̀yàn dá. rárá àá ó láàfáà ní bàbá àwọn. àfa ẹlẹ́hà ń ya rẹ̀. ìyẹn ọ̀sán di mùsùlùmí. ìyẹn ó sọ pé kó o di mùsùlùmí. òun ò lè mẹ́rin mẹ́kà lọ́dọọdún. ìyẹn ò pé o di mùsùlùmí. يضل ويهدي من يشاء من الورى. يدل ويهدي. يضل ويهدي من يشاء من الورى. الله. وليس على الإنسان غي ولا رشد. وليس على الإنسان غي ولا رشد. ẹni ọgbọ́n ọ̀dágbọ́n ẹni ó sì gọ̀ ọ̀dágọ̀ ọlọ́run náà يضل ló ní ويهدي. ọlọ́run náà ní í gọ̀ ọ̀yàn. يضل ويهدي. kó wa wá tá a wà láyé àlékọ́ lọ́gbọ́n. يضل ويهدي. ẹni ọlọ́run bá sì kọ́ lọ́gbọ́n gbogbo wa yìí àlè sọ́dọ̀mùgọ̀. يضل ويهدي
من يشاء من الورى ما شاء الله. وليس على الإنسان غي ولا رشد وليس على الإنسان غي ولا رشد. síwájú ọ̀rọ̀ Allah. mo kí gbogbo àwọn èèyàn ńláńlá tí wọ́n wà níkàlẹ̀. mo kí pòfẹ́sọ̀ wa dókítà wa pòfẹ́sọ̀ wa tẹ́ pé àwọn ni wọ́n mú ilé ẹ̀kọ́ yìí dání. Allah. àdáyé ò ní bàjẹ́ Àmín. ẹni máa padà sí burú. Àmín. ọlá nàbí wa Muhammad. Sallallahu alayhi wa sallam. mo kí n pé ẹ kú sùúrù. Allah. ẹ kú sùúrù. béèyàn bá ṣe sùúrù dáadáa kò ní lè ṣe iṣẹ́ tẹ̀ ń ṣe yìí. torí tẹ́ǹkì wọ́n ń bẹ̀. Bẹ́ẹ̀ni. njọ́ mi àwọn èèyàn tún máa kọ́ àwọn ọmọ sùkúù sí yàn. Allahu Akbar. àwọn ọmọ wọn ó sì gbọ́ ń bọ̀ yẹ pé àwọn ọ̀dà kan mọ̀. Wallahi. wọ́n kàn kó lu ẹ̀ sí wàhálà ni. dáadáa yín ò ní bàjẹ́. Àmín. ní parẹ́ máa yé lára. Àmín. ọlànàbí wa Muhammad. Sallallahu alayhi wa sallam. mo kí ìmáàmù wa Imam Ismail. ọlọ́run mọ́sá bá wa ṣe dáadáa fún yín. Àmín. ètò ṣe fún yín ò ní bàjẹ́ o. Àmín. ọlànàbí wa Muhammad. Sallallahu alayhi wa sallam. mo wá kí bàbá wa tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ìmáàmù. Custodian. Custodian. Custodian of the mosque. ṣé inú ọgbà yín náà ló wà bí ọ̀tọ̀. Títí àwọn Adiham ni. Adiham. àwọn ni a kọ́ mọ́sálásí. Allah. tọ́ dáadáa yín ò ní bàjẹ́ o. Àmín. dáadáa yín ò ní bàjẹ́ o. Àmín. dáadáa yín ò ní bàjẹ́ o. Àmín. wọ́n dojú kọ yín ẹ sì bẹ̀rẹ̀ sí náwó. wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń ná bọ̀ látàárọ̀ náà kò ní tán bẹ́ẹ̀ o. Àmín. ẹ ní wọ́wọ́ tí o. Àmín. ọlá nàbí wa Muhammad. ẹ wá ní dẹni àná. Àmín. ẹ ní parẹ́ máa yé lára. Àmín. ọlá la hawla. Wala quwwata illa billahi al-aliyyil azim. mo wá kí gbogbo àwọn èèyàn ńláńlá tó tún kù nílẹ̀ náà a gbọ́dọ̀ tún sẹ̀ máa dárúkọ nítorí àsìkò ti lọ. Bẹ́ẹ̀ni. wọ́n ti Haji Suga Sugar. wákìlù gbogbo mùsùlùmí Muslimin. Ilẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá. Ẹ̀dó. and àsìkò Delta. tí mò ń wọlé sábẹ́kúta ni wọ́n pè mí lẹ́ẹ̀kan. mo ní àti ìdébi tá à ń lọ. wọ́n níbẹ̀ ní Sùlẹ̀ Abíọ́lá àwọn èèyàn ti jókòó ń bẹ̀ látàgò 10 àárọ̀. pé ibẹ̀ náà làwọn náà wà yìí. mo níbẹ̀ bá ní nǹkan sí mo yọ̀ǹda yẹn máa lọ. bí àwọn jàmá náà bá lè dúró wọn ò forí jìn wá. ọ̀rọ̀ àṣírí lọ. Wallahi. Ìjẹ̀bú Òde la ti ń bọ̀. Bẹ́ẹ̀ni. Ìjẹ̀bú Òde la gbàdé Abẹ́òkúta ń bí báyìí. Onírèté. ọ̀nà òsì dá ọwọ́ ọ̀nà yín títí dé Ìságámù ń bẹ̀ ẹ́ lọ́dà. Bẹ́ẹ̀ni. ìtọ́lọ̀ Ìjẹ̀bú Òde láti bẹ̀ yẹn kò dáa rárá. Ẹ sì sọ̀rọ̀. táyà fẹ́ lè yọ sọnù lójú ọ̀nà. Ọ̀nà yín ọ̀dà ẹ sì sọ̀rọ̀. bá a ṣe máa lò náà nù. bá a ṣe máa lò náà nù. Allahu Akbar. ọlọ́mọṣà ṣe dáadáa fún wa. Àmín. ọlànàbí wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Haji wa Suga náà abẹ Ọlọ́run má sábà fún un lẹ́mìí gígùn. Àmín. bá wa fún un lálàáfíà ara. Àmín. máa bá wa dùnnú lójoojúmọ́. Àmín. má da àlámọ̀rí ẹ̀rú o. Àmín. oyè tá a fi jẹ́ yìí Ọlọ́run wọlá sá má jẹ́ ọ̀wọ́ Ọlọ́run o. Àmín. Ọlọ́run jẹ́ orí ìṣe o. Àmín. Ọlọ́run jẹ́ orí ìṣe o. Àmín. Ọlọ́run jẹ́ orí ìṣe o. Àmín. ọ̀làlá haúlà. Wala quwwata illa billahi al-aliyyil azim. àtúnigbẹ̀rẹ̀ àwọn lásìkò mọ́ kò sí bí ìgbà ṣe rí a fẹ́ kọ́ ilé kéwàsì ti rí lẹ̀ àbí bẹ́ẹ̀ pàtó bá rí bẹ́ẹ̀ ibi ká dáwó rẹ̀ jọ ló kù Bẹ́ẹ̀ni. kí ni tẹ́tẹ́ ní já dáwó ẹ̀ jọ ní ìsìn náà àbí Kakọ́lé kí. mọ̀ ń gbọ́. A'udhu billahi minash shaitanir rajim.
الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ما شاء الله. أأنتم هؤلاء تدعون لتنفقوا في سبيل الله الله. فمنكم من يبخل ومن يبخل فإنما يبخل عن نفسه الله. والله الغني وأنتم الفقراء جل مليم. فإن تتولوا يستبدل قوما غيركم الله. ثم لا يكونوا أمثالكم. ẹ pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà. ẹ gbé ọwọ́ yín méjèèjì òkè ẹ fi pariwo Ọlọ́run. tún pariwo ẹ lẹ́ẹ̀kan sí i. Ọlọ́run ọba tí kò tíjú ẹnìkankan kò sì yọ ọ̀rọ̀ sọ. bẹ́ẹ̀ náà ni gbogbo èèyàn bó ṣe yẹ kó jẹ́ nìyẹn. àbòsí là á máa ṣe là á máa fọ̀rọ̀ kan sábẹ́ ahọ́n sọ. àbòsí ni ìyá rẹ̀ ò sì dá níwájú Ọlọ́run. béèyàn bá yẹ alábòsí wàláhì yọ jẹ ìyà. Ọlọ́run ní àhántọ́nà àhùlẹ̀. أأنتم هؤلاء ẹ̀yin lè yan Ọlọ́run gbogbo àwa tá a wà ń bí lónìí àwa lè yan Ọlọ́run tud'auna litunfiqu fi sabilillah. تدعون لتنفقوا في سبيل الله. àwa lọ́lọ́run ń pè ní àyájọ́ ọjọ́ òní pé ká wá náwó wa sójú ọ̀nà àtọ̀lọ́hun àwa lọ́lọ́run ń pè. تدعون لتنفقوا في سبيل الله. Ọlọ́run ní. فمنكم من يبخل. Ọlọ́run láhùn ń bẹ nù yín. منكم من يبخل. àwọn tó wà níbi ìkọ́náwó ẹ̀ sókè. má tijú o. ká lè yọ orúkọ tiẹ̀ kúrò lára wa tá a wà ń bí. àwọn tó bá wà ń bí Ọlọ́run ní minkum man yabkhal. فمنكم من يبخل. Ọlọ́run ní ahun ń bẹ nínú yín bẹ́ẹ̀ ṣe péjọ yìí ahun ni ahun náà wà ń bẹ. ومن يبخل فإنما يبخل عن نفسه. ẹni ọba wa sahun Ọlọ́run ló so ó sahun fórí ààrẹ òun fún rẹ̀ ló máa wù ló sahun fórí ààrẹ. والله الغني. Ọlọ́run lémi Ọlọ́run ọba ọ̀rọ̀ ni mí o. وأنتم الفقراء. ẹ̀yin ni tálíkà ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ owó pówó tó wà ní báǹkì ńgbà tá à ń ná báyìí jẹ́ òní tán bẹ́ẹ̀ kò tán lọ́dọ̀ èmi Ọlọ́run. والله الغني وأنتم الفقراء. Ọlọ́run ní èmi Ọlọ́run sẹ́ èmi ni à ń pè ní ọrọ̀ ni mí. وأنتم الفقراء. aláìnílẹ̀ yín jẹ́ tálíkà lẹ jẹ́. فإن تتولوا. ẹnikẹ́ni tó bá lọ rè gbẹ́rù gbọ́n rí tó lòun ò ní í ṣe tọ́lọ́hun. يستبدل قوما غيركم. Allahu akbar. ثم لا يكونوا أمثالكم. Ọlọ́run ní yastabdil qawman ghayrakum ń kó yín kú òlẹ̀ ń fà àwọn ẹlòmíín rọ́pò yín bọ́ bá ti mọ̀ kó ò ní wúlò. يستبدل قوما غيركم. Ọlọ́run ní wọ́n kó yín kú òǹbẹ̀ wọ́n fà àwọn ẹlòmíín rọ́pò yín. ثم لا يكونوا أمثالكم. àwọn tá a fi rọ́pò wọn ò ní jọ yín. ثم àwọn ò ní hùwà لا bẹ́ẹ̀ ṣe hùwà. يكونوا أمثالكم. ẹ jẹ́ kí a náwó sójú ọ̀nà àtọ̀ torí bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ní ìsìn ẹ pé Nàìjíríà bákan abẹ́ wa rí ẹ̀rí Nàìjíríà máa. ó ṣe díẹ̀. torí àwa Yorùbá alábòsí pátápátá ni wá Yorùbá. alábòsí. Yorùbá yìí ṣe èèyàn rè fa Yorùbá yìí ṣe èèyàn rè
a lè máa pariwo ní ìsìn pé kò sówó ń ta níbo ni ò ti sí owó ń bẹ orílẹ̀-èdè tó lówó tó Nàìjíríà ọ̀sọ̀ wọn kí ni wọ́n fẹ́ fi sọ̀rọ̀ ajé wọn àwa ni ọrọ̀ ajé wa ojoojúmọ́ lọ́lọ́run ń jí ọmọ fẹ̀ sí àbí orílẹ̀-èdè wo ni wọ́n gbé lè mú àgbàdo kí wọ́n da àgbàdo ká da àgbàdo lẹ̀lẹ̀ ń bí ọba ti rí yẹn kí wọ́n wá tẹ̀ mọ́lẹ̀ yóò dìde tójò bá dé ẹ̀rí lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti hù bí a bá dálẹ̀ bẹ́ẹ̀ nílẹ̀ Saudi Arabia yóò yà jù ni. afẹ́fẹ́ ni ó gbé lọ. وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة ما شاء الله يأتيها رزقها رغدا من كل مكان. ẹ má jẹ́ Ọlọ́run ṣàpèjúwe yẹn àwa gan ló ṣe àpèjúwe ẹ̀ fún pé mo fàpèjúwe lélẹ̀ fún yín o àwọn orílẹ̀-èdè kan ti wà tí mo ti dá lọ́lá tí mo fún ní gbogbo tí wọ́n ń fẹ́ bíi ti yín yìí náà. يأتيها رزقها رغدا من كل مكان. kò sí ní tí wọ́n ń fẹ́ tọ́lọ́run ò ṣe fún wọn àsìkí náà tí wọ́n ń jáde gbogbo ọ̀nà. يأتيها رزقها رغدا من كل مكان. aláìmoore làwa Nàìjíríà aláìmoore òun làwọn ọmọ Nàìjíríà pàápàá jùlọ ilẹ̀ Yorùbá Ọlọ́run dá wa lọ́lá ju gbogbo àwọn àràn yòókù lọ àfihàn bàbá máa ṣàròyé ní ṣe àrègbè Ọlọ́run kọ́ sábà wa tún wọn Nàìjíríà ṣe kí ni Ọlọ́run fẹ́ tún ṣe lára Nàìjíríà ṣé yóò sọ àárọ̀ Nàìjíríà dalẹ́ ni ẹ̀ ń ọ̀gbọ́ bàbá ń ṣàdúrà àdúrà tí ò ní gbà láéláé ni Ọlọ́run bá tún Nàìjíríà ṣe kí ni ó tún ṣe mẹ́ Nàìjíríà ti dà àdúrà tá a lè máa ṣe ni pé Ọlọ́run kó tún mi ṣe kó tún wọ náà ṣe àwa lọ́lọ́run lè tún ṣe kì í ṣe Nàìjíríà àdúrà Ọlọ́run bá wa tún Nàìjíríà ṣe ẹ má ṣe mọ́ o torí àdúrà tí ò ní gbà ẹ̀yin Yorùbá fẹ́ràn rẹ̀ bí Yorùbá bá ṣàdúrà Ọlọ́run kọ́ daṣẹ́ wa pọ̀ mọ́tà àwọn ẹni rẹ̀ iṣẹ́ burú tiẹ̀ tó ń ṣe ṣé ẹni rẹ̀ kan wà á gbà kọ́ dà pọ̀ mọ́ ti o. àmín. وضرب الله مثلا قرية. Ọlọ́run ní mo ṣàpèjúwe eléyìí fún yín kọ́ríyà kan wà. قرية كانت آمنة مطمئنة. ìdẹ̀ra mo péjọ síbẹ̀ mo sì fi wọ́n láyà balẹ̀. آمنة مطمئنة. kò sí nǹkan kan tó ń pa aláyà Nàìjíríà báwa là ń gbéra wa ṣé èbó ni wọ́n ń gbé ya ni àwọn là ń gbéra wa kò sì sí ní tó jẹ́ àmọ́ gbéra àkúkú gbogbo tí jẹ́ nǹkan re tọ́lọ́hún fi sọ pé mò ń gbàdúrà àwọn èèyàn yìí àní níwà àfẹ́ràn ara wa àlóòótọ́ ntí à ń pè ní àmánà kò sí láàrin wa rárá àfọkàntán ra wa. àwa là á kíra wa pé a sọ̀rọ̀ ànádò míì kójúmọ́ tó mọ̀ tó kiri nìyẹn. àbí. وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة. كانت آمنة مطمئنة. يأتيها رزقها رغدا من كل مكان. àsìkí ń jáde sí wa lọ́tún lọ́sì wàláì a ní owó Nàìjíríà. من كل مكان. ọwọ́ àwọn abátá àgbà lọ́wọ́ Emefiele a lè ná tán lógún ọdún. من كل مكان. wọ́n analyse ọ̀rọ̀ Emefiele ń jó ní pé wọ́n gba ilé kan ní kinní kan wọ́n gbà kan ní kinní kan wọ́n gbà kan ní kinní kan wọ́n gbà kan ní kinní kan wọ́n wá kàkàkà oṣù wọn àwọn tí wọ́n ń kà wá sọ pé a lè gbà tán a lè gbà tán omi wà nínú àwọn nǹkan tó jẹ́ pé òun fún rẹ̀ ní tó ń gan fún rẹ̀ ọ̀dà màmá. يأتيها رزقها رغدا من كل مكان.
àwọn ọmọ tó wọnú ìjọba bí ó tí ò ju bí oṣù mẹ́ta àbóṣù mẹ́rin lọ́jọ́ òní tó ti yá di tirilọ́níà. àbí. àṣẹ àlówó náà nù. àbí. yàtí àrísìkò rọ̀gẹ̀dẹ̀ min kulli makan. gbogbo tó lè tẹ́ wa lọ́rùn gbogbo tó lè tẹ́ wa lọ́rùn Allahu Akbar lọ́lọ́run ṣe fún wa. yàtí àrísìkò rọ̀gẹ̀dẹ̀ min kulli makan. wọ́n wá ní a fẹ́ kọ́ mọ́sálásí wọ́n fẹ́ kọ́ lé kéwú a sì ti rí lẹ̀. alága lànà bí o anabi aládé adé gbẹ̀yìn alága lànà bí. afakumla. minal mu'minina rijalun sadaqu. abẹ́ ọlọ́run ẹ̀ ní mòsí o. àmín. ẹ̀ ní mayà o. ẹ̀ ní rí wàhálà o. ọlá àti tóbi anabi wa Muhammad. sallallahu alayhi wa sallam.